Sheikh Sulaiman abana maulidu anti bi unsuri yati babu tadai bini amukutadami wala yasali baba beti bati ya nabi ara yo ni ya dada e ba wi baba wa libo mi kakoye wili gole ke kunle mi oya ya omu tabarasa ili furisu ana umu abarodo odi uziru iulu lilifu osiwani komi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. اللهم صل على محمد وسلم. كان أمة اللهم صل على محمد وسلم. ولم يكن من المشركين شاكرا لأنهم اجتباه وهداه إلى صراط مستقيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة اللهم صل على محمد وسلم. برسول يأتي من بعد اسمه أحمد. اللهم صل على محمد وسلم. أحمد فلما جاءهم اللهم صل على محمد وسلم. قالوا هذا اللهم صل على محمد وسلم. مبين. سلام على محمد سلام عليك طه سلام على محمد سلام عليك طه سلام على محمد سلام عليك طه سلام عليك رحمة للعالمين سلام على محمد سلام عليك السلام على محمد السلام على المكفى وخيرة آله وصحابتي أجمعين سلام على محمد السلام عليك طه أصيبنا إذا شئت في الدارين تسعد فكثير من دوام صلاتي على محمد السلام على محمد السلام عليك طه سلام عليك طه سلام عليك ياسين سلام عليك يا رحمة للعالمين سلام على محمد سلام عليك طه السلام على الأولى آمنوا بهدى محمد سلام لتابعين وتابعي تابعين سلام على محمد سلام عليك gbogbo olólùfẹ́ òdodo tẹ́ ń sọ pé fẹ́ mú wọn mọ́. sallallahu alaihi wasallam. ẹsẹ̀ tí ẹ gbọ́ làbáre nípa nábì wa Muhammad. salamu ala Muhammad. salamu alayka tọ́. wọ́n bí anábì wa Muhammad nílùú Mọ́kàní Saudi. Abisi Rabiul Awwal ọjọ́ Monday ló sì dáyé. Salamu
على محمد سلام عليك اللهم صل وسلم على سيدنا محمد ọlọ́mọba kí anabi wa Muhammad. صلاة الرضا kí anabi máa ṣàlékún kí anabi ọlọ́run. وارض عن أصحابه رضا الرضا gbogbo àwọn sọ̀hábà tájọ ṣiṣẹ́ tán lọ lọ́sàn-án àtòrúbá kẹ́wọ́n. اللهم صل وسلم على سيدنا محمد الذي لا تقلبه من جلالك anabi tó dàmálẹ̀ rẹ̀ sílẹ̀ rẹ̀ ń gbogbo wa. وعينه من جمالك bẹ́ẹ̀ bá yẹ ọ̀bọ anabi ọlọ́run ó kẹ́. فأصبح فرحا مؤيدا منصورا مسرورا anabi lọ àdídù rẹ̀ mú anabi tó وسلم dárọ̀. تسليما مثل báwa ذلك ṣàlékún kẹ́nà ìjọ máa lọ. اللهم صل على سيدنا محمد olólùfẹ́ anabi ẹ̀yọ̀mbó قلب anabi. الوجود anabi lọ kẹta yẹ fi jẹ́. وعالم الشهود àṣírí ìgbàlà anabi. ما كان محمد أبا أحد من رجالكم anabi kìí ṣe anabi wóró. ولكن رسول الله gbogbo ayé gbàgede ńlá وخاتم ọlọ́pàá anabi sí. النبيين bẹ́ẹ̀ abá yòǹbó ọlọ́run ó kẹ́. وكان بالمؤمنين رحيما gbogbo ẹni tó bá nígbàgbọ́ اللهم صل وسلم على سيدنا محمد ṣàlékún kí anabi dáadáa. صلاة تحبب بها إلي العبادة والحسنات fífi fẹ́ẹ̀ máa sìn ẹ́ sí wa lọ́kàn ọlọ́run. وتنكي بها قلبي في fọwọ́lẹ́ mi جميع mọ́ ọlọ́run. الظلمات má ṣe wá mọ́ mi ní olójú dúdú. وفي الممات يا رب ọlọ́run العالمين jẹ́ àmà aráàánú lọ gbogbo ògbà ọlọ́run. اللهم صل وسلم على سيدنا محمد bàákà anabi ọlọ́run. السابق لكلك نوره anabi tó ti débì kó tó wọ bí. السابق لكلك anabi tí نوره mẹ́lẹ̀ rẹ̀ ti débì kó tó dáyé. ورحمة للعالمين ذوره ìkí ọlọ́run là anabi gbogbo ògbà. عدد ما مضى من خلقك ọlọ́run yóò máa lọ bẹ́ẹ̀. وما بقي má وما jẹ́ ó dúró سيد torí منه ọlọ́run. وما اشتكي ẹ máa ṣí ẹ̀rẹ̀. صلاة تستجر كل أدى má jẹ́ ká sàlátù Wà tó ló yí ní tún bọ́sọ̀ọ̀bù bìlẹ̀ yóò máa lọ bẹ́ẹ̀ ni ọlọ́run. صلاة لا غاية jẹ́ ká لها sàlátù ó máa pọ̀ lọ́dọ̀ anabi. ولا má منتهى fòpin sí ọlọ́run. ولا انقضاء صلاة ọlọ́run دائمة jẹ́ ká sàlátù ló máa lọ بدوامك bẹ́ẹ̀ gbogbo ògbà. وعلى آله ọlọ́run má dáa dúró. وصحبه gbogbo ẹni bá yòǹbó anabi. وسلم تسليما مثل ذلك ọlọ́run ó yọ ẹ́ kó nú sòro ní kíákíá yòǹbó anabi Muhammad. ìjókòó yìí ìjókòó eléyìí. àbáwa Sheikh Sulaiman Oṣìọ́yẹmí Kun Fayakun abẹ́kún fayakun. wọn làwọn dẹdíkẹ́ẹ̀tì ìkómọ ifá nẹ́bì ni sallallahu alayhi wa sallam. tí wọ́n túmọ̀ sí pé sàárà ìjókòó yìí òun náà ní kí gbogbo àwọn táwọn àyíká yòǹbó ànábì lọ́pọ̀ dáadáa sallallahu alayhi wa sallam. gbogbo ẹni ìfẹ́ ànábì bá wà ń bẹ lọ́kàn rẹ̀ tí ń gbénú ayé yòǹbó ànábì pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. mo kí ọlọ́run Allah. mo kí ànábì sallallahu alayhi wa sallam. mo kí Mawlana Sheikh Ahmad Tijani abul abbas radiyallahu ta'ala anhu. Mawlana Sheikh Abdul Qadir Al-Jailani wa Kailani qaddasallahu sirrahu amin. مولانا بركة الوقت وقوس كل الزمان مولانا شيخ الحاج إبراهيم يس yes radiyallahu ta'ala anhu. mo gbàgbé kí bàbá wa gbà bàbá wa gbà. bàbá wa ọba tí wọ́n ń bẹ lórí ìjókòó bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ ẹni bá a ti ṣéwù. gbàgbé ṣéwù ṣéwù. wí kó tẹ́ mi lọ́rùn dáadáa ṣéwù. ẹlẹ́gbẹ̀já wíwí ẹlẹ́kẹ́sí ṣéwù. wallahu ya'simuka minan nas. la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billah. bàbá ìjókòó yín kún wa lójú tó pọ̀ wàlá. oníṣẹ́ wa Suleiman fi ń sọ pé ànábì ló dìsáyìn rẹ̀ báyìí. Allah. láwọn náà ò ní táwọn lè gbé yín kẹwàá fi jòkó báyìí kíkí tí yín ní òun ni mo fi kí bàbá wa Mawlana Sheikh Adam Abdullahi Al-Ilory radiyallahu ta'ala anhu. bàbá wa Ujubatu Zaman masha Allah. Sheikh Kamaluddin Habibullahi Al-Adabi radiyallahu ta'ala anhu. mo kí bàbá wa Mawlana Sheikh Yusuf Al-Abuaji radiyallahu ta'ala anhu. mo wá kí bàbá wa gbà alifa wa Sheikh Abdul Qadir Oníkẹ́hùn bàbá wo oníkẹ́hùn àkí bàbá gbogbo. bàbá bàbá. Ànábì máa ń dá mi lọ́rùn lára yín ní gbogbo ìgbà ni torí gbogbo àwọn sífáàtù tí wọ́n ní àmọ́ rí lára olólùfẹ́ Ànábì tammat wa kamlat fi shakhsiyatikum gbogbo ẹ̀ lọ́lọ́ ni ó pé lára yín Allah. kódà ara yín gan náà ni màá ti sọ̀rọ̀ lónìí àmọ́ bẹ́ẹ̀ yóò bá fẹ́ fẹ́ràn Ànábì dáadáa kó yòówù ẹ̀ kó kú dáadáa. sallallahu alayhi wa sallam. bàbá wa gba aṣẹ́yìkù Allahu akbar bàbá wa Mẹ́kúdí bàbá wa Mẹ́kúdí. ha
ẹ kú àpọ́nlé ànábì lára wa. sallallahu alayhi wa sallam. nígbà tí Sheikh Sulaiman sọ̀rọ̀ lẹ́ẹ̀kan aláwọn fi bàbá wọn bá àwọn fi kò nà mí la ilaha illallah. àwọn fi bàbá mi kú dí àwọn fi bàbá wọn oníkan àwọn yẹn wọ́n sọ̀rọ̀ lẹ́yìn pé sẹ́yìn máa wá gbà àwọn bàbá wa lè kó ni. Allahu akbar. àwa yìí gan ò ní gbà ká ní káwọn èèyàn wá gbé àwọn bàbá wa láti Ìlọrin lọ Èkó. Allahu akbar. àmọ́ mo mọ̀ pé ìṣe aratul kalami ni kàrámọ̀ ara wọn ó ní àfáwà Sheikh Sulaiman pé ká fi kí wọn bí àpọ́nlé yẹn ti tó àmì ń bọ̀ lọ́dọ̀ bàbá wa gbà. Masha Allah. bí àpọ́nlé yẹn ṣe wá tó mo wára mi tì nínú ẹ̀ torí kankan máa ń wà ń gbà mí tí yóò máa wò ó pé ó yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ mo wọ̀ tún mo wò sí mo rí i pé mi ò lẹ́tọ̀ọ́ sí gbogbo àwọn kàrámà àtìnáwó àtìkùnà yìí kí ni mo ní mo jẹ́ tí a nítọ̀ wẹ̀ àbáàgbà oníkan ẹ wá ń kùnà lórí ìjókòó àmọ́ mo rí i pé wàláhì azim anabi Muhammad tí wọ́n dá kọ́ náà ni. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá wá fẹ́ràn anabi kó ló mú ẹ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. bàbá wa àgbà bàbá ọlọ́mọ àgbà bàbá ọlọ́mọ àgbà. àlífà wa àgbà bàbá khalifa àgbà. ẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run Allah. bàbá Mọ̀lánà Sheikh Muhammad Saleh ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. adamallahu ayatahu amin. wọ́n náwó wọ́n tún gbàlejò àmọ́ bàbá iṣẹ́ méjì lẹ́bẹ̀ mi ẹ má bínú bàbá gbọ̀ngàn. mi ò tó iṣẹ́ yín kọ àmọ́ ẹ dákun ẹ yọ kan lẹ̀ ẹ yọ̀ǹda. ẹ dákun torí Ọlọ́run bàbá. mo fi ẹ wo èyí tí mo fẹ́ kí mo fẹ́ yọ̀ǹda rẹ o mo fẹ́ fi okò ànábì gbà á lọ́wọ́ yín ni. àfẹ́fẹ́ ànábì gbà á lọ́wọ́ yín. yóò mú ànábì kí ni mi ò dùn dáadáa. sallallahu alayhi wa sallam. bàbá wa Salati mo fi bàbá kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ lápapọ̀. Masha Allah. bàbá Aribidesi Masha Allah. bàbá wa Asirul Maktub sirul maktub. gbogbo ẹ̀yin àgbàlagbà lápapọ̀ ẹ̀dàkùn ọlọ́run ọba ń kí yín jù bá ní lọ. Àmín. bàbá bàbá oníkan. ẹni ká sọ̀rọ̀ ẹ̀dẹ̀ lápọ̀ìmẹ́ǹtì wọ́n dẹ̀ mọ̀ ẹ wá ní túgbó kan ọmọ jáde ó ti di méjì. mo wá ní rárá tábà ní kéèyàn jẹ́ táyàn máa jẹ́ ẹsẹ̀ kù ni. èèyàn máa jẹ́ ẹsẹ̀ kù ni. sẹ́rí eléyìí ẹ má bínú yín tó ṣe é kọ̀ fún yín àmọ́ mo fọ́kọ̀ ànábì fi lẹ̀ wájú yín tẹ́ bá ti ṣe é tán nísìn kẹ́ bá wa fi sí àyè tí kí ànábì dáadáa bá ní. sallallahu alayhi wa sallam. bàbá ẹ má bínú torí ànábì àrífíyù nìran yín sẹ́ àmọ́ Sheikh Sulaiman. Sheikh Sulaiman kun fayakun. mo dá orin kan fún yín jò ní pé à ń ta fílímù àkìbárì ìsánù gbogbo ẹ̀yin ìyá olóríire mo kí yín àánú ọlọ́wọ́ bá ń bá yín lẹ́pàpọ̀ ẹ yóò mú ànábì kí ló gbọ́dọ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. à ń ta fílímù àkìbárì ìsánù wà fílímù ìsánì fílùn à ń ta fílímù àkìbárì ìsánù wà fílímù ìsánì fílùn. anta fil makabari insanu wa fil mizani filun. ẹsẹ̀un masha Allah. anta fil makabari insanu wa fil mizani filun. anta fil makabari insanu wa fil mizani filun. àbáwọ̀ Sheikh Sulaiman Osiyemi kun fayakun. hafidhahullahu wa ra'a. wọ́n kún nẹ́lẹ̀dá tó pọ̀. masha Allah. bí mo ti ń kí abáwakún fayakun ni mo fi wọ́n kí ìyá ọlọ́mọ. masha Allah. ìdè bíbá yìí mi lónìí àdéhùn ni mo fẹ́ tẹ̀lé bàbá wàláhì. níjọ́ ìyá ọlọ́mọ ti ń bẹ nínú oyún ní bàbá wa àti ìyá ọlọ́mọ àti Sheikh fayakun ti ń pé bàbá ọlọ́run ó ṣe nírọ̀rùn o tọmọ yìí bá dé mo fẹ́ kẹ́ wà ń bẹ̀. anta fil makabari sanu wa fil mizani filu. ó padà á rí ìgbà tí màá rí orúkọ tẹ́kọ̀ sí àyín
mo rí pé ibi tó yẹ kórúkọ lọ ó kọ ànábì náà lẹ́gbẹ̀rẹ̀ lọ sọ. anta fili makabari insanu wa fili mizani filu. anta fili makabari insanu wa fili mizani filu. bẹ́ẹ̀ tí wájú wí ànábì fún wa ẹni gbogbo òjò kọ́ yìí lápapọ̀ bẹ́ẹ̀ ti fẹ́ ṣe kọ́ yìí àmọ́ ẹ dẹ́díkéètì ẹ̀ fọ́kọ ànábì. sallallahu alayhi wa sallam. Sheikh Suleiman èèyàn oníṣẹ́ báyìí kó jábọ̀ àwọn ẹ̀gzáàmù kan wà tọ́lọ́ ń kọ́ kalẹ̀ ó sì fún wa láǹsà rẹ̀ àmọ́ nínú èèmọ̀ ayé ó ní pé Ọlọ́run kọ ẹ̀gzáàmù kalẹ̀ báyìí ó sì fi ánsà sí sẹ́gbẹ̀ẹ́ ó yẹ kí gbogbo ẹni bá wọnú ẹ̀gzáàmù ọ̀lù yẹn ṣe pé ó yẹ kó pass but nínú Kudratul Jabbar àti Hikmatul Qahhar ó ní pé àwọn èèyàn máa wọnú kíláàsì yẹn lọ wọ́n máa wo question wọ́n máa wo answer lójú kan náà wọ́n á sì tún fẹ́ẹ̀lì. bàbá wa Sheikh Suleiman anabi pọ̀ tó pọ̀ jù. sallallahu alayhi wa sallam. tí gẹ́gẹ́ bíi tí àwọn bàbá wa àlífà oníkan sọ fún wa wọ́n ní ẹnu ọ̀nà méjì náà lọ́lọ́run ṣí kalẹ̀. masha allah. kò sí kẹta rẹ̀. àkọ́kọ́ àti kejì ó lè ní irú yúnífọ́ọ̀mù tí yẹn ó gbà wọ́n bẹ́ o àmọ́ ọ̀nà méjì náà ni wọ́n ní Ọlọ́run sí báàbù jàlálì kẹlẹ̀ ó dẹ̀ sí báàbù ìkìrámù kẹlẹ̀ wọ́n nítorí ẹ̀ ní fi pera ẹ̀ ní zuli jàlálì wàlì ìkìrámù nínú súrọ́tù Rahmani wọ́n ní wọ́n kullu man alayha fanin. kullu man alayha fanin. wa yabqa wajhu rabbika zul jalali wal ikram. ẹ bá ń jọ wí. fabi ayyi ala'i rabbikuma tukadhiban. àwọn àgbà oníkẹ́ wọn wá jẹ́ òye wa pé alikiram báàbù kan ni alijalalu báàbù kan ni gbogbo àwọn tó máa gbàbẹ̀ ni wọ́n dọ̀dọ̀ Ọlọ́run àmọ́ tójú àwọn méjì yóò rí yóò yà lọ́tọ̀ọ̀tọ̀. Allah. ẹni bá tó bá jẹ́ báàbù jalali ló gbà ó ní àwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe ó nírú àwọn kìnìún tí wọ́n máa ń bẹ lójú ọ̀nà náà bẹ́ẹ̀ bá fẹ́ gba ọ̀nà jalali wọlé báwọn àgbàlagbà ti sọ fún wa o gbọ́dọ̀ kọ́kọ́ ní ẹ̀kọ́ torí tó o bá ní ẹ̀kọ́ wọ́n máa kọ́ ẹ. Allahu Akbar. bó o lẹ́kọ̀ọ́ lójú ọ̀nà ilé Ọlọ́run wọn kọ́. bàbá mi kú ní o gbọ́dọ̀ mọ̀ ẹ́ tẹ̀ tó o bá mọ̀ ẹ́ tẹ̀ wọ́n máa tẹ̀ ẹ́. wọ́n tẹ̀ ọ́. sáàsì rí ọ̀pá ẹ̀yìn tẹ́ ń wò yẹn. ọ̀dì lásìmù nù. ọ̀pá ẹ̀yìn èyí tó ṣe àǹfààní fún náà ni pé kó tẹ̀ fúnra rẹ̀. sẹ́rí tó bá ti lóhùn ò ní tẹ̀ tó bá yá sí pé wọ́n fi ìbínú ká wálẹ̀ ni ó tán kò dìde mọ́ náà nù. kullu man alayha fanin. àmọ́ tó bá yẹ pé báàbùlì kìrámì lọ́lọ́run fẹ́ lóòyàn fún bí bàbá wa oníkẹ́hùn ti sọ bàbá wa àlẹ́ àlífà wọ́n ní kọ́dà bẹ́ẹ̀ ni Yorùbá mọ̀ wá wù wọ́n sì tún wọn fi ilẹ̀. wa yabqa wajhu rabbika zul jalali wal ikram. torí kí ni wọ́n máa wò mọ́ lára wọn lánàá Nabi Muhammad ẹ bá yòókù ànábì kí ni mi ò dùn dáadáa. sallallahu alayhi wa sallam. téèyàn bá wá lóhùn fẹ́ràn ànábì tá a bá lóhùn fẹ́ràn ànábì tá a sì ń pariwo ẹ̀ káàkiri tí ò bá rí bí bàbá wa oníkẹ́hùn ṣe rí tí ò rí bí bàbá wa mẹ̀kúrí ṣe rí tí ò rí bí bàbá wa Mọ́dìbò ṣe rí ẹgbẹ́ ṣéwù. ṣéwù. ìfowókọ ànábì jẹun lásán ni kò lè gbádùn ìfẹ́ tó lóun ní sànábì o. wa yabqa wajhu rabbika zul jalali. nínú etí àárà tamani ẹni yìí fẹ́ràn ànábì nínú símọ́ tí ẹ fi mọ̀ ẹ́ pé sọ fẹ́ràn ànábì àbí ò fẹ́ràn ẹ̀ ń tòótọ́. àbí ò fẹ́ràn ànábì. àbó kan fowókọ ànábì jẹun òun ni pé ẹ rí i pé ẹni tí ó rọ̀ ọ́ lọ́rùn jù láyé rẹ̀ níná ni ju gbígbà lọ. Allahu Akbar. wọ́n ní wọ́n sọ níbi kẹ́pẹ́
anna rasula sallallahu alayhi wa sallam yunfiqu infaqan. fa inna muhammadan yunfiqu infaqan man la yakafu lifaqo. fa inna muhammadan. wọ́n ní tọ́lá anabi ẹ̀ yóò mú anabi mọ́kínú mi ó dùn. yunfiqu infaqan man la yakafu lifaqota. kìí ṣe pé ó pọ̀ lọ́dọ̀ anabi bí bàbá wọn ní kàn àṣìjọ wà lẹ́kọ̀ọ́ níjẹ̀ ẹ̀sán àbí. jẹ̀sán náà ni. kí àfọ ọlọ́run wọ́n máa ní 1 million 2 million 1 million kìí ṣe pé wọ́n kó o jọ pé kó pọ̀ síbẹ̀ àbí torí pé ó wà ńlẹ̀ ni bàbá fi ń ná bẹ́ẹ̀ ṣe rí gẹ̀rízà ní kéèyàn ó lè ná tàṣàwùlù náà gẹ̀rízà ni. Masha Allah. ẹlòmíín bẹ kódà kó jẹ́ bílíọ̀nìà wàláhì yóò sì gbà bára. Allahu Akbar. yóò mú ànábì kí ni yóò dùn. Allahu Akbar. mẹ́fún 100,000 yóò wá yá 500 tí èèwọ̀ mọ́tò yóò lóun ò fẹ́ yọ mẹ́. so bí bàbá oníkẹ́hún ṣe rí yẹn Allahu Akbar. ntọ́lọ̀ ń dá wọn mọ́ nínú nǹkan àkọ́kọ́ tí fi ànábì máa wá lọ sí lọ́dọ̀ yẹn sallallahu alayhi wa sallam. kódà kó má sí nínú àdámọ́ èèyàn níjọ́ tí fi ànábì bá gòkè tán yẹn lọ́kàn èèyàn irú bá ànábì ṣe ń nà gan bẹ́ẹ̀ lẹ́nìyẹn ó sì máa nà. Allah. ìyẹn ni àfiríṣẹ́ wa òṣèyẹmí kún fàyàkùn nínú tí mo gbọ́ lẹ́nu wọn wọ́n ní bàbá tó bí ìyàwó àwọn yìí Allah. ṣe é mọ̀ pé àwọn ẹni ọlọ́run wọ́n máa fi kàn ràn kan ni bẹ́ẹ̀ni. bíbẹ̀ ẹ̀kọ́ ìmọ̀lẹ̀ ó ṣòfò Yusufu. yóò mú ànábì kí ni mi ó dùn. Allahu Akbar. wọ́n nígbà táwọn adọ́dọ̀ bàbá tán tí bàbá yọ̀ǹda àjìyà fáwọn tán nítorí fúnlá tá yọ̀ǹda fáwọn pé ọkọ ọmọ mi ọjọ́ kọ ọmọ lè ní ọdọ mọ́ nítawa náà níta àmọ́ yọ̀ǹda fún ọ ni wọ́n ní salatu zatiya ni. sallallahu alayhi wa sallam. Allahumma salli. ló jẹ́ sí pé gbogbo omi tíṣẹ́ ọ̀sùn ẹ̀mọ́ náà bá ti gbọ́ kọ́ńtẹ́ńjẹ́ nábì yóò mọ̀ pé sallallahu alayhi wa sallam gbogbo ẹni bá fẹ́ wá rí kẹ́ bí wọ́n ti rí gẹ̀ bí wọ́n ti rí ẹ̀yọ̀ ń bọ̀ ẹ̀ kókò dáadáa. wa sallam. mo sọ pé ìyẹn lè wọ kíláàsì kó fẹ́ẹ̀lì tá a dẹ̀ máa wo ẹ̀gzáàmù báyìí nínú ẹ̀gzáàmù tó máa ń yà mí lẹ́nu táyé wò tá ń wo ànsà rẹ̀ báyìí tá a dẹ̀ fẹ́ẹ̀lì ẹ̀ ó ní ọ̀rọ̀ nípa ànábì tí ń sọ yìí. sallallahu alayhi wa sallam. tá a bá ṣe muqarana bayna akwalil madihin àwọn tí wọ́n máa ń sábà yin ànábì min ladun zuhairi kámúlátọ̀dọ̀ àfa zuhairi ni wà busoiri àti busoiri ni wà giburima wà jazuli wà barakatil waqti mawlana Sheikh Ibrahim Inyas ẹgbẹ́ Inyas nana kí n gbọ́ sẹ́ẹ̀rì tẹ́ ẹ bá gbé gbogbo àwọn kútùbù wọn kalẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní kà ẹ máa rí i pé kàlámù wáhid bí ibaratin mukhtalifa yóò mú ànábì mọ́ sallallahu alayhi wa sallam. ẹ dákun torí Ọlọ́run àwọn ọba oníjẹ́ wọn ní tọ́kẹ́ òní yóò mú ànábì kínú mi ò dùn dáadáa. etí ń sọ ń bẹ yẹn tẹ́ ẹ bá lọ wò ó ẹ lọ ka tírà àfa Giburima ẹ ka titi àfa wa Buseri ẹ ka ti àfa wa mọ̀láṣẹ́ Ibrahim Inyas ẹ ka ti Suheri ẹ padà máa rí i pé ọ̀rọ̀ ẹyọ kan ní gbogbo wọn sọ bí ibaratin mukhtalifa ibaratuhum shatta. kàlámù tarani mana wahidun. tí n bá wọnú díwánu ní sìn máa ń mú ọ̀rọ̀ kan jáde ńbẹ̀ tó ṣe dédé tí Giburima máa sọ. ibaratuhum shatta. tí n bá wà lọ sínú Buseri náà dédé tí Buseri sọ yẹn a lọ ṣe tàlílù tí Sheikh Ibrahim sọ. tarali mana wahidan. ibaratuhum shatta tarali mana wahida. yóò mú ànábì kí ni yóò lọ. wakuluni la zakali jamali yushiru. wakuluni la zakali jamali yushiru. ibaratuhum shatta. ibaratuhum Rárá. shatta. ọ̀dọ̀ fẹ́ sásì ni mo wà lẹ́nu ó dá ń fa mi lọ. ibaratuhum shatta. ibaratuhum shatta. ibaratuhum shatta. ó ní ọ̀rọ̀ wọn ìbára àwọn ìyá lọ́tọ̀ọ̀tọ̀. tarali mana wahidan. tarali mana wahida àmọ́ tó o bá wo ohun tí wọ́n sọ wahida ẹ̀yọ̀kan ni. wakulun ila zakali jamali
ẹ bá yóò mú ànábì kí ni mi ò nù dáadáa. wakulun ila dhakal jamali. mo ń sọ̀rọ̀ bábùlì jalali àti bábùlì kiram lẹ́ẹ̀kan bábùlì kiram orúkọ ọ̀kẹ́ tí wọ́n tún máa ń gbé ní bábùlì jamali. naam káwá lè mọ̀ pé nú exam téèyàn fẹ́ẹ̀lì ó ní pé téèyàn ọlọ́run sọ fún èèyàn ṣé Ibrahim sọ pé àbáwá abùsẹ́rì ni ó ní wàmùnzù alizamutu ẹgbẹ̀rin abẹ́ ẹgbẹ̀rin ń bọ̀ ẹ dákun sí ẹgbẹ̀rin abẹ́ ẹgbẹ̀rin ẹ ababùsẹ́rì ó ní mawla ayasaliwa salim daimani abadan ala abibi kakae rilikali kikuli ó yẹ jájọ wí. mawla ayasaliwa salim daimani abadan ẹ̀sùn ala abibi kakae rilikali kikuli mi. nígbà tí ibùsẹ́rì ń bọ̀ ó wá sọ àdáyé kan ó ní wàmúnsù alizamutu afukari mada iyahu. látijọ́ tí èyí ti fi rí mi kí ẹlòmíì májà nábì nìkan ṣoṣo lọ. ó ní wàmúnsù alizamutu afukari mada iyahu. látijọ́ tí mo ti ní wàjáde tuuli kàlà sí ìkànnì múlí tẹ́sánmi. ẹ mawla ya salli wa sallim. ẹ ṣeun bẹ́ẹ̀ tí yóò gbọ́ ànábì ni inú mi ń dùn ni. ala habibika khayril khalqi kullihim. ṣé àlùsọ́rí oníjọ́ tóun ti takú sẹ́nu àná ànábì ló ṣe òtítà ń mọ́. tẹ́ ẹ bá wá dọ́dọ̀ bàbá oníkẹ́hùn dọ̀la bàbá àlífà oníkẹ́hùn tẹ́ ẹ bá dé ọ̀dọ̀ wọn tẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lóru tẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lọ́sàn-án tẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lálẹ́ tẹ́ ẹ bá gbé àlífà bẹ́ẹ̀ ti rí yìí ó wù wá àlífà ó máa ní ànábì náà ni ẹ yóò gbọ́ ànábì kí ni mi yóò dùn dáadáa. ẹni tó bá wà lá ànábì ló kó fóun nuru muhammadin anuru mutalsam tó bá yẹ pé yẹn wà lá ànábì ló kó lẹ́nu tó tọ́ àmọ́ wá wò pé ṣébi tá ànábì ń fi sí sẹ́niyẹn náà ń fi síbẹ̀. Allah hayyakumullah. Sheikh Suleiman ó ní ọwọ́ yìí tẹ́ ẹ gbàùn bẹ́ẹ̀ ti rí èèyàn méjì náà lọ́wọ́ ẹni tó fẹ́ máa gbà àtẹni tó fẹ́ máa ná kíláàsì méjèèjì èèyàn ló lè tọrọ ẹ̀ síbẹ̀ kèé ṣe pé torí pé èèyàn ní àbí torí pé èèyàn ò ní tẹ́ bá rẹ́ni tó ná kèé ṣe pé torí pé ó ní tẹ́ bá sì rẹ́ni tí máa béèrè gbogbo gbà náà kèé ṣe pé torí pé kò ní. àfọ àwọn kan à ń pè ní àṣàyírù lẹ́mùríkì ìlíyà abumadi tí n bá ti sọ ọ̀rọ̀ ìlíyà abumadi máa wọ́n wàá gbé gbòǹgbòǹ kalẹ̀ àmọ́ ara rẹ̀ ni mo ti rí ó fẹ́ júwe bá ànábì ṣe rí ẹ yóò mú ànábì mọ́. máa gbọ́ ìlíyà abumadi yìí ọmọ Lubnan ni àmọ́ Amẹ́ríkà ló gbé láti gbé ní àṣàyírù lẹ́mùríkì òun ló kọ jíjù láàlámù mi ní àìní wàhálà kí ni àtẹ́tù wàhálà kọ́dí abusọ́rìtù kúdámì torí kan fàmọ́ṣẹ́ìtù kẹ́yìfà jíjù kẹ́yìfà abusọ́rìtù torí kan lásìtù adìrí wálé mọ́tà lásìtù adìrí lásìtù adìrí lásìtù adìrí. ẹ bá yòówù ànábì kí ni yóò lù rárá. sallallahu alayhi wa sallam. tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́ ẹ bá tẹ̀lé sùlùkù bí ìlíyà abúmọ́dí ṣe máa ń gbórin kalẹ̀ òsùlùbù fàlsáfì ni máa sábà lò yìí máa bá ọpọlọ sọ̀rọ̀ ni olówó fẹ́ sọ̀rọ̀ tí mo sọ yìí ó ní wàṣàjára tí ń wànákìlá tí ń. wànákìlá tí ń gọdọ̀tì àfúnáni bá a sì kọ́ tí. ó ní níjọ́ kan baba Sheikh Suleiman wanakalati Mahmud kun fayakunu wanakalati Sheikh Suleiman ẹ wo bí wanakalati gbogbo ọjọ́ tí mo bá rí kun fayakunu tí wọ́n sọ pé ẹgbà gbogbo iye ẹgbà yẹn lẹ máa fi kanlẹ̀kùn ọkàn mi gbà torí mo ń wo pé
ìtí àfàwà yìí ṣe yìí tẹ́ ẹ bá mọ tí ẹ ń ṣe ni tí mo mọ̀ pé ẹ mọ̀ àwọn tí wọ́n ń kí yín pé ẹ ṣeun ẹ̀yin lẹ́yìn tó máa lọ kí wọn pé ẹ ṣeun. Allah ṣe tẹ̀ ń gbà. tí sóore náwó tó bá mọ tí ọlọ́run ń fi kíní yẹn ṣe fóun fúnra ara rẹ̀ ni ó tún máa kí àwọn tí ó fún lánàá èyí tó mọ̀ pé ọ̀ọ́dúpẹ́ àná ọmọ ni ẹ̀yin lẹ́tùn wọn á kí wọn pé ẹ ṣeun àná o. Allahu akbar. Iliya Abu Madin. Wanakalatin. Ó ní wanakalatin. Ó ní igi dábìdù kan. Gasọtili afuna ní báàsì kan. Ó ní igi yìí gasọtili afuna ni. Àwọn ẹtútù rẹ̀ ó ya dáadáa báàsì kọ̀ ó rúwé. Kọ́látìlì àtìrọ́ bí àwa sọ ìfù yá tẹ́dírù. Igi yìí wá dádúró ọjọ́ kan. Atẹ́gùn fẹ́. Ibi atẹ́gùn ti ń fẹ́ ló bá dorí kodò. Àwọn tó kù rẹ̀ wọ́n sọ pé gbogbo wa là ń jó là ń mì fàtẹ́gùn yìí. Kí ló dé tọ̀ ìbínra? Ó nínú òun bàjẹ́ ni. Allah. Wọ́n ní kí ni ń bọ̀ ọ́nú jẹ́. Inni ukalifu nafusi fawqata qatiya. Ó ní wàsẹ́ẹ̀fù ìyá àtàdírù àsìkò àti máa lọ ọ̀gbẹ́ ilẹ̀ ti ń lọ. Ó ní kankan ní ń bà mí nú jẹ́. Inni ukalifu nafusi fawqata qatiya. Ó ní abilé rẹ̀ pé kí ni ń bọ̀ ọ́nú jẹ́. Ó ní inni ukalifu nafsi fawqata qatiya. Ó ní mo máa ń ṣe tágbára mi ò gbé. Wàlẹ́ ìsàlẹ̀. Kọ́ máa gbé lágbájá ọmọ wọn ara ẹ̀ ní ta ló mọ̀ wọn ara ẹ̀. Kódà súná ẹ̀ ń bá mọ̀ wọn ara rẹ̀ ò gbọ́dọ̀ dájọ́ rẹ̀ pé mo fẹ́ pa súná. Allahu akbar. Ìyá dá gbogbo ẹ̀ sọ́lọ̀ ńlọ́rùn ni. Igi yìí ni mo ń ṣe tágbára mi ò gbé. Wàlẹ́ ìsàlẹ̀ balẹ̀kẹ́rì ìdìlú wa sàmọ́rù. Ó ní gbogbo ìgbà wọn ó jẹun ó ṣe gbogbo ẹ̀. Àmọ́ ẹ̀ fura sí mi ni. Igi dábìdù yìí ni ẹ̀ mọ̀ pé nǹkan ṣe mí. Wọ́n ní nǹkan ò sí ọ̀ ṣe bí wọ̀ rèé. Ó ní nǹkan ṣe wù. Ó ní lóòótọ́ ẹ rí bòógì lára mi. Ó ní àmọ́ bòógì tẹ́ ẹ rí lára mi yìí èmi kọ́ ni bòógì bò. Wọ́n sàmárù ẹrẹ́sọ lórí mi. Èmi kẹjá láàrú mo rè so lásán ni. Èmi kọ́ ni mò ń jẹ́. Ẹ bá yòó mú ànábì kí ni mi yóò dùn dáadáa. Sallallahu alayhi wa sallam. Làákìsùrọ̀nà ala nafusi àwọn àrífà. Àwọn èèyàn wa ní ó tọrọ ní tòótọ́ o. Wọ́n àti sọ̀rọ̀ délẹ̀ ló fẹ́ bá kẹ́rẹ̀ ara rẹ̀ jẹ́. Ó ní làákìsùrọ̀nà ala nafusi àwọn àrífà. Ó ní gbogbo tí ń ṣe tó fi dáa fún mi. Tí igi fi rúwé. Tí èso fi yọ. Tí bògì fi wà. Ó ní ìníṣẹ́ mọ́. Fàlàyé bínú láàfin èrì àṣàrù. Ó ní tí n bá ti lè ṣe bẹ́ẹ̀ mi ò fẹ́ erí pa kẹ̀kẹ́ mọ́. Ìní mufasilatun zilli ala jasadi. Ó ní tó bá ti di pé àsìkò òjò dé mufasilatun zilli ala jasadi ìní jẹ́ kí bògì mi kọjá ara mi. Gbàgbọ́ gbogbo wọn náà tó gba kádàrá ẹlòmíì má tiẹ̀. Tó gba ìnáwó ẹlòmíì má tiẹ̀. Tó gba bùkátà ẹlòmíì má tiẹ̀. Torí ẹ̀ ló jẹ́ kó lóun máa fún ọ ní tiẹ̀ nìkan. Allah. Fàlàyé kúnnù bí tulu wàlá kìsọ̀rù. Kí wàhálà. Ọwọ́ bẹ̀rẹ̀ ìsáwákà. Ìsáwákà tọ́lọ́ mọ̀ pé tó bá dáhùn tán àpò ara rẹ̀ náà ni ó wà. Mo sá Salatul Fati mo fẹ́ fi wá owó Ọlọ́run ó wù ọ́ wò pé èyí tá a kó fún ọ níjọta bó ló wà. Fàlàyé kúnnù bí tulu wàlá kìsọ̀rù. Ó ní ìníjẹ́ kí bògì mi jára mi lọ. Wàlá situ mùsùlùmí ilà aláàfikọ̀tín. Ó ní wàlá sùn mùsùlùmí ratan. Bàbá wa lọ́yà Ismail ó ní wàlá sùn mùsùlùmí ratan. Ó ní tó bá dọdún tó ń bọ̀ yìí ní sèso. Ilà aláàfikọ̀tín. Ó ní tí n bá máa ṣe so àásà agirimẹ́ntì ni. Alẹ́ ìṣẹ̀yà kúlù ní tọ́yọ̀rọ̀ wàlá bàṣàrò. Alẹ́ ìṣẹ̀yà kúlù ní tọ́yìrún wàlá bàṣẹ́rún. Ó lẹ́yìn òní jẹ mí èso tí n bá ṣe bẹ́ẹ̀ náà ẹyẹ ò gbọ́dọ̀ jẹ́. Àdàrọ̀ bí o. Nígbà tó sọ bẹ́ẹ̀ Ọlọ́run ò fẹ́ wúlò mọ́ Ọlọ́run ní àṣẹ́gun àdàrọ̀ bí o àsìkò òjò wá dé. Ìlàdúnìyà bí máa ó kìbì. Àsìkò tí òjò yẹn dé tán. Wàásà yànnà tí wàkìtà sáré fi súndù sí sájárù. Wàásà yànnà tí wàkìtà sáré fi súndù sí sájárù. Gbogbo àwọn igi tó wà ń gbó
àwọn bá bẹ̀rẹ̀ sí ní rúwé padà bẹ́ẹ̀ náà ń ṣe so. فظلت النخلة الأمقاء عارية. bàbá wọn ní kẹ́hún igi tó lóun ò ní ṣe so fáwọn èèyàn mọ́ àṣẹ sì gùn bẹ́ẹ̀ pé ọ̀ ní rí mọ́. fadhallat ariyatan kó wá dá dúró nínú igbó kò sí èso lórí rẹ̀ kò séwé. كأنها وتد في الأرض أو أجر. ó wá dàbí igi lásán àbí pákó lójú nínú igbó. فلم يؤتك صاحب البستان رؤيتها. ní tólókò bá wà lọ tó bá bọ̀ a wò pé kí ló dé tí igi eléyìí wá wà báyìí kò séwé lórí rẹ̀ kò séso. واجتثها فأوت في النار تستعير. ó ní tó bá dé báwọn tó o bá ti wá wúlò nù gbọ́mọ́ tó o ṣe so tó o sì bògì ọ̀ lè dá dúró bí olóko ṣe wà nù ó bá nítọ̀ ẹ̀yin ọmọ gẹ́gẹ́ gidà ó ní báyìí ẹ wá bá ń gé bí o bá wúlò nù gbó yóò wúlò nù ná ẹ lọ́ọ́ la ẹ lọ́ fi dáná. من ليس يسكو ìparí nù ayé tó wọ́n bí. بما تسكو الحياة به. máa ń la ẹ̀sà yẹ́sìkú ibi ọ̀rọ̀ ilé àbúmọ́dé parí sọ̀rọ̀ ó ní máa ń la ẹ̀sà yẹ́sìkú bí máa tẹ̀síkú lé ayé àtúbí. من ليس يسكو بما تسكو الحياة به. ó ní gbogbo ẹni tí gbà bá fi nǹkan lé lọ́wọ́ tí ò bá jùlẹ̀. فإنه جاهل بالإرث ينتحر. فإنه جاهل بالإرث ينتحر. ó ní فإنه جاهل òun la láìmọ̀ká kìí ṣe òsì òyẹmí o. Masha Allah. òun la gọ̀ kò ń jẹ́ kún fáyà kún ẹlòmíì ọmọ sọ lẹ́yìn wọ́n ń dà fún òun náà sì ń lọ pin kò ní làákàyè rárá. ẹ gbọ́ bóyá bá ti kó tẹni ẹlẹ́ni sọ́dọ̀ tiẹ̀ àánú tiẹ̀ náà ní wá Mọ̀lánà Sheikh Ibrahim Bukhari bàbá tó bíbí àwọn ni wọ́n ṣàdéhùn wọ́n ṣe tàwílù tẹ̀mùfíìlù kádàrá ọlọ́run wọ́n ṣe fún wa wọ́n ní bí arísìkí bá ń bọ̀ sánmà orí ni máa sọ̀ sí tó bá dé yóò dé sápá tó bá kú omi yóò bọ̀ sí àtẹlẹwọ́ àwọn ní yìí tó wà lọ́wọ́ báyìí tẹ́ ẹ̀ bá ti jù ú lẹ̀ eléyìí tó wà lérí kò ní sọ sí àyín yìí tó yẹ kó sọ nsọ́mọ náà kò ní sọ ẹ yòókù anabi kí ló mi rọra Sallallahu alaihi wasallam. fọmọ wa ò ní mọ́lá yasali wasalimu daimani abadan ala habibi kaka riligaliki kulimi. مولاي صل وسلم ẹ̀yin onílù ẹ dákun دائما ẹ fún mi ní ìṣẹ́jú kan ẹ bá ń lu. على حبيبك خير خلق كلهم. muhammadu sayyiduli kaoneni wa sakolaye ni wali fariko enimini urube wa mini ajami. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم. Sheikh Sulaiman abana maulidu anti bi unsuri yati babu butadai bini wa mukutadami wala yasali mo bẹ bẹ tí ìbọn ti yà nábì ara yóò ní yá dáadáa ẹ bá ń bàbá wa lífọ. حبيبك خير خلق كلهم. Oya ya omu tabarasa ili furisu ana omu. Abarodo odi uziru iulu ilifu osiwani komi. Wasa wata anga katibu wa eratuwa. Waruda wariduwa biliga ezi inazomi. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. Àbí adiyatu mina ọba salati. إليك يا رسول Muhammadu sayyiduli kawana eni wa sakola ni wali fariko enimi urube wa mini ajami. Ajatuma bi. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم
ذي الكرم يا ربي بالمصطفى يا ربي بلغ بالمصطفى مقاصدنا. بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع واغفر الكرم. لنا ما مضى Nísìnyí. يا bàbá wa gbà Mádìbò